Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time tí mo bá dé bá yín. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáńlá ayé ní gbogbo ibi tẹ́ bá ti ń wò mí. Àṣírí wọn ti tú o. Ó tú, àṣírí wọn ti tú. Ẹ lè bìlífù wípé kì í ṣe àwọn ọba ni wọ́n pè pàdé, ohun tá gbọ́ ni o. Ohun tá gbọ́ ni o. Láti bí ijọ́ mẹ́ta ni mo ti ń gbọ́ tí wọ́n ti sọ wípé kì í ṣe àwọn ọba ló pe ìpàdé. Ẹ̀yin ìyá yìí bàbá jẹ́ kí sáré gbé yín débẹ̀ kí n tó play video tí mo fẹ́ play fún yín. Ṣùgbọ́n mo fìyọ́nú Olódùmarè bẹ̀ yín, ẹ bá mi share, ẹ bá mi pín wọ̀gbọ̀rọ̀ ayé, ẹ jẹ́ kó mọ̀. Láti bí ijọ́ mélòó ni mo ti gbọ́ wípé kì í ṣe àwọn ọba ilẹ̀ Yorùbá ni wọ́n pe meeting. Kì í ṣe àwọn ọba ilẹ̀ Yorùbá, kẹ́ máa wo ayé àwọn ọba wa lóde. Wọ́n wá ń fi àwọn ọba wa ń ta káìtì. Wọ́n ń fi wọ́n dáràkárà. Wọ́n fi wọ́n ṣiṣẹ́ kíṣẹ́. Wọ́n wá sọ àwọn ọba ilẹ̀ Yorùbá, wọ́n sọ wọ́n di remote control. Wọ́n wá ń control àwọn ọba wa. Wọ́n wá ń forúkọ wọn jayékáyé. Wọ́n ń forúkọ wọn wíwàkiwà. Wọ́n ń forúkọ wọn ṣiṣẹ́ ẹbí. Àwọn ọba kọ́ ló pe meeting. Lára àwọn ajá olóṣèlú, àwọn aríjẹ nídìbàjẹ́, àwọn ni wọ́n pe meeting o, ẹ̀yin ọmọ Yorùbá tàtà. Nígbà tá a ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí torí pé kí ni a jòkó pa sórí màtáì. A pe ọba kínní, ó lóun ò gbọ́ meeting kankan, ibo ló ti fẹ́ ṣe. Ẹ̀yin èèyàn ọ̀rọ̀ tí mo rá sọ fún yín. Mi ò fẹ́ fi gbogbo ẹnu sọ́tọ̀, but mo fẹ́ update yín kí n tó gbé fídíò ìwọlé. Ọba kejì ní mítìnì kí nìyẹn. Ṣé kò fọ́ ni wọ́n mú wa ṣeré o? Àwọn ọba tó next ni o, àwọn ọba tó ṣòótọ́. Àwọn ọba tó ṣolóòótọ́ tí bá sọ fún yín wípé ọba tó ṣolóòótọ́, ẹ trust me, ẹ má yiri ẹ wò, àwọn ọba gidi tó ṣolóòótọ́ ni o. Ọba kẹta, wọ́n níjọ́ wo ló fẹ́ ṣe meeting? Kí ni wọ́n pe meeting yẹn fún? Ibo ni wọ́n ti pè é? Ṣé Ilé-Ifẹ̀ làwọn ti lọ ṣe? Dàtí sí pa àwọn náà mọ̀ kankan. A máa tún fò pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ wàhálà ẹ̀ ń fọ́ ni. Ṣé ihun tí wọ́n bá wa ń play ní ilẹ̀ Yorùbá? Tẹ́ bá lẹ̀ ní gbọ́ àwa go ò ní gbà. Tí ẹ bá rò bóyá wá lè máa ṣe propaganda kẹ́ máa fi wá play game. Wàláhì ànígbọ́ ànígbà pẹ̀lú ìyàwó agán máa treat fọ́kọ̀ yín. A bá tún pọ̀ bá kẹrin. Ní ẹ̀rọ bá tún ní mítìnì. Nígbà wo ló fẹ́ ṣe mítìnì yẹn? Ṣé ẹ ní mítìnì of ọba àsìtẹ́ máa ń ṣe ni? Wọ́n làwọn ní mítìnì. Wọn ò sọ nínú mítìnì wípé ẹ ní ìpàdé special meeting tẹ́ fẹ́ ṣe. Kábíyèsí ní mítìnì. Àwọn ò gbọ́. A bá ní bàbá bẹ́ẹ̀ kí n lọ pàdé déédéé ni. Tó fi yọ yín sẹ́tìn. Kábíyèsí ní níbo. Àwọn míìsì mítìnì. Àwọn máa ń lọ mítìnì dáadáa. Àwọn ò gbọ́rọ̀ pé ìpàdé gbogbo lọ́balọ́ba. Kí a jẹ́ káwọn bí àwọn colleagues àwọn àbí tí àwọn ò bá ṣáà bá àwọn kan ṣe, àwọn ṣáà bá àwọn ọba kan ṣe, táwọn jọ tún mọ̀ wá ara wọn ṣẹ̀dẹ̀ mọ̀ pé ní ilẹ̀ Yorùbá àwọn ọba kan wà tó yẹ pé wọ́n lẹ̀pọ̀ pẹ́pẹ́pẹ́. Irú Ọọ̀ni of Ifẹ̀ àti Saheed Elegushi 5 and 6 ni wọ́n. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ Saheed Elegushi àti Àkànbí ní 5 and 6 kó tó di pé tírélà gba àárín wọn. Kí ìyá tó sọ pé òun ò láìkì wà burúkú ọwọ́ Rashidi tó fi yẹra fún Rashidi. Kábíyèsí bá ní ó dà ẹjẹ́ ìṣèwádìí lọ́dọ̀ àwọn tó ṣàjẹ́ ti tèmi tó bá yẹ pé àwọn kan ni wọ́n fẹ́ ṣèpàdé tí wọ́n jẹ́ ká gbọ́, tí wọ́n jẹ́ káwọn gbọ́, àwọn tó kó àwọn aṣàtúgbọ́, àwọn èèyàn náà tún láwọn tó tún bá ṣe. Ọba tún bí wọn làwọn náà bá tún ní àwọn ògbọ́n kankan. Ibo ni meeting ti fẹ́ wáyé? Ẹ wo ayé lóde. Ẹ wo ayé lóde. Wọ́n dẹ̀ bọ́ síta wọ́n ṣe jíngù. Wọ́n ń pariwo pé gbogbo ọba ilẹ̀ Yorùbá àtàwọn ọba Yorùbá tó wà ní another African country, gbogbo wọn pátápátá ni wọ́n pè síbi ìpàdé yìí. Àṣepàdé lórí irọ́. Ìpàdé tó ní mission, different mission ìkà, mission àti ṣiṣẹ́ bí òun ni wọ́n ń pè.
wọ́n wá padà wá sọ fún wa pé gbogbo ọba ló fọwọ́ sí meanwhile ó lójú àwọn ọba tó ń lọ ó lójú àwọn ọba tó pè sí pàdé yẹn wọ́n kàn lórúkọ gbogbo ọba ni ọmọ Yorùbá ẹ má jẹ́ adákẹ́ wọ́n lẹ́ni tó bá dákẹ́ táyà bá dákẹ́ ẹni tó bá ṣe kíni tó bá dákẹ́ táyà ẹ má bá dákẹ́ ẹ má jẹ́ ó sú ẹ má jẹ́ ó rẹwà there is mountain on the fire there is fire on the mountain there is what there is fire on the mountain ẹ má jẹ́ ká dákẹ́ tá bá dákẹ́ ó léwu o pẹ̀lú géèmù burúkú tí wọ́n ń play lábẹ́lẹ̀ iṣẹ́ burúkú tí wọ́n ṣe ẹ jẹ́ ká kọ́ lọ wo fídíò yìí mo padà bọ̀. Òṣùpá àwọn Pàṣọ Màláíkà àwọn ló jírin iṣẹ́ mi kó tẹ́ ẹ bá rí wọn ẹ bá mi pè wọ́n kán dání iṣẹ́ mi padà ṣé rí gbogbo àwọn tó ń gbérin lẹ́yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ń lùlù lẹ́yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọmọ iṣẹ́ mi ni wọ́n kó wọn tán náà wá pín wọn mọ́ wọn lára ó pín wọn máa ń ra wọn lọ́wọ́ èmi bàrí Èkìtì Òṣùpá Èkìtì Pàṣọ Èkìtì Màláíkà Èkìtì bí wọ́n bá sọ pé wọn ò ní gbà wá náà ò ní gbà mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè àrólé Awólọ́wọ̀ bàbá tó ń fojoojúmọ́ ayé ń dream a good thing tó dára fún ìran Yorùbá bàbá that want the Yorùbá kó máa fò lókè kí Amẹ́ríkà máa tẹ̀lé wa lẹ́yìn mo kókùnrin mo kóbìnrin mo kọ́ ọmọdé mo kágbà mo kóyún inú mo kú ìṣẹ́ ìdí lórúkọ bàbá Professor Banji Akíntóyè pé àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo yín gbé pé bí Ọlọ́run ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè a ní kú sínú ogun yìí ìgbèkùn yìí máa já ní ọjọ́ kan Ọlọ́run tó ṣẹ̀dá wa tó ṣẹ̀dá ìran wa àwọn bàbá wa sórí ilẹ̀ yìí yóò gbà wá torí ọba agbanilágbàtán ni yóò gbà wá lọ́wọ́ àwọn Pharaoh Luciferi the fake pastors the fake imam and the fake oníṣẹ̀ṣe mo kí yín mo tún kí yín lórúkọ Aníyìkáyé Adégbáyé Ògólọ́mọ ààrẹ ọ̀fọ̀ ààrẹ Akéwèjẹ general Májàsọ́lá Wọn èmi a máa sọ pé the only young man that God give him the opportunity to become a billionaire but he surrender everything because of the Yoruba race pé àjọjẹ òdùn bẹ́ẹ̀ nìkan ò ní èmi a tún máa sọ wípé èmi o I had no two house for olóyè Ṣífúsẹ́dì ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà he turned that house to the Yoruba nation headquarters méjèèjì náà jó méjèèjì náà bàjẹ́ bọ̀ síbẹ̀síbẹ̀ kò padà lẹ́yìn Yorùbá pé ìran rere tó ń rí fún ìran Yorùbá ó gbẹ́dọ̀ múṣẹ mo kí yín lórúkọ Májàsọ́lá Ashiri Sunday Adéníyì Adéyẹmọ tí gbogbo yín mọ̀ sí Ìgbòho Òòṣà Májàsọ́lá wà kò jàsọ́lá ibi tẹ́lẹ̀dá gbé sí ní dúró sí ẹni tọ́lọ́run ọba mi ṣe lógo táwọn kan láwọn fẹ́ máa tì sínú igbó Májàsọ́lá tí dúró tí ń bara rẹ̀ lẹ́rù tí àwọn wèrè ènìyàn kan ti wọnú ìgbẹ́ tí ń tira rẹ̀ sójú ọ̀nà mo mà kọ́mọdé mo kágbà mo kọ́mọdé mo kóbìnrin mo kókùnrin mo kó ẹ̀yin tájọ jẹ́ ìrọ̀ àtẹ̀yin tájọ dédé ní orúkọ Sunday Adéníyì Adéyẹmọ Májàsọ́lá Òòṣà ẹni tí ò ní relẹ̀ láéláé ẹ kú dédé wò yìí o mo kí yín lórúkọ àwọn bàbá wa pátá àtàwọn ìyá wa ìyá mi Ṣọlá kò gbọdọ̀ kú Ìdùmarè tí ń ṣílẹ̀kùn ọjọ́ òní yóò mọ ṣílẹ̀kùn rere sínú ayé yín ìyá mi kóyin àrà Dr. Sabi ọmọ borí owó ajá kóyin àwọn bẹ́ẹ̀ bàbá mi kan wà l'Amẹ́ríkà orúkọ bàbá yẹn máa ń sápá mi lórí bàbá akínrin mi sí tí bàbá yẹn ò bá gbóhùn mi lọ́jọ́ mẹ́ta ní bàbá Èkìtì kí ló ṣẹlẹ̀ tí bá ní adókè màá sẹ́ndì owó dátà ń sìn bàbá yẹn adẹ́tù sẹ́ndì owó dátà pé iṣẹ́ yẹn ò gbẹ́dọ̀ dúró pé Yorùbá gbẹ́dọ̀ bọ́ kó nínú ìgbèkùn mo kí yín mo kí the Secretary General YSDM Yoruba Self-Determination Movement the 5th chairman Ọ̀túnba Ọláwálé yóò dára fún yín ojú òní tì yín ẹ ní ṣubú darí ayé yín nù àgbàrá yìí fòkòtò ire ayé yín ò ní fò yín ro the YSDM has organized themselves they have a candidate now that true believe in
the self-determination for the Yoruba race. Ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Ọjọ́ ń bọ̀ tí máa ṣe program lórí YSL. Ṣé màá pàwọ́ iná la pariwo ń gbà yẹn lọ́hùn? Pé we need revolution in YSM. That revolution has happened. Everything has been on solid for the Yoruba race. Ọ̀la ní November 7. Bóyá ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti gbàgbé. Yorùbá ni ẹni bá ké Yorùbá dáadáa nínú dictionary àwọn baba ńlá wa. Wọ́n ní iṣu atẹnumọ́ràn yìí jóná. Ọ̀la ní o November 7. Ọ̀la ní ìpàdé tí those people that did not believe in Yoruba land organized for the Kábíyèsí wa. They organize it for our senators and the rep. Pẹ̀lú àwọn àgbààgbà kan, àwọn àgbà tó dàgbà tí wọn ò dánú, tí wọn ò ní àròjinlẹ̀. Tí wọn ò ní àròjinlẹ̀. Tó jẹ́ pé nǹkan ń jẹ lọ́wọ́ náà mọ̀. Wọ́n gbàgbé ọ̀la bẹ́ẹ̀ dẹ̀rẹ́ èní la rí. Nobody know tomorrow. Èní gan àti ìrí èní tán. Adániwáyé nìkan ló mọ tó máa ṣẹlẹ̀ ní ìṣẹ́jú tó wà níwájú wa. Àwọn àgbà kan wà bẹ́ẹ̀. Ǹtẹ́ bá ti gbélé wọn lọ́wọ́. Nọ́mọ̀. Àwọn àgbà Yorùbá kan wà. Pọ́ngilá tẹ́ bá ti ra pọ́ngilá lé wọn lọ́wọ́. They forget about tomorrow. Ǹtẹ́ ń jẹ lọ́wọ́lọ́wọ́ ló kù tán wò. Ọ̀la ní o November 7. Ẹ̀yin ọmọ Yorùbá. Ọ̀la ní o those people that not believe in the freedom of the Yorubas, those people that did not believe in the origin of the Yorubas, those people that did not believe in the identity of the Yorubas, organize meeting for our Kábíyèsí November 7. Ọ̀la náà fẹ́ ṣe meeting yẹn. Meeting tẹ́ pé ní meeting àlàáfíà táwọn gan mọ̀ pé kì í ṣe meeting àlàáfíà. Meeting tẹ́ pé ní meeting ìfọ̀kànbalẹ̀ táwọn gan mọ̀ pé meeting yẹn ò lè mú ìfọ̀kànbalẹ̀ bá ìran Yorùbá. It is tomorrow. Ọ̀la ní on the 7th November 2024. Ìyá mi Táíwò Ẹdújọbí yóò dára fún yín. Àgbàrá yìí fò kòtò ìrí ayé yìí ò ní fò yín rò. Mo dín olójà sọ pé kí la ti fẹ́ ṣe yìí sí gbogbo ọmọ Yorùbá. Mo wá rántí orin bàbá mi Orlando Ọ̀wọ̀ pé èwo lèwo. Those people that not believe in Yorubas, they deny Yoruba in public. Pé àwọn ò ṣe Yorùbá. Àwọn ò bá Yorùbá tán. Ìran bàbá títí wọn ń ṣe Yorùbá. Ìran ìyá wọn ń ṣe Yorùbá. Now, wọ́n wá pé pàdé in the name of the Yorubas. Ṣé kò yẹ káwa ọmọ Yorùbá ó kíyèsára ni? Ẹ di ọ̀rọ̀. Ọmọ yìí bá ń fún ìyá kókó dá lóhùn. Tájọ́ ń wá di ọ̀rọ̀ dáadáa. Ẹ mọ̀ pé kì í ṣe àwesọ ọ̀rọ̀. The Akiolu really one Akiolu. Ẹ máa bá mi share, ẹ máa bá mi love ẹ. Ẹ dẹ̀ máa pàdé Bàbá Èkìtì lórí YouTube channel Bàbá Èkìtì TV. Ẹ máa pàdé mi ńbẹ̀. Ọ̀rọ̀ táwa bá sọ tí ò bá ní ẹlẹ́rìí, Èdùmàrè ọba òní òníjó tẹnu wa jáde. Really one Akiolu olówó Èkó, Ọba of Lagos. Ó ṣe ìwé history that the majority of us know pé history is a fake. But the importance of it that really one deny the Yoruba in public. Really one Akiolu deny that the Lagos, Ìsàlẹ̀ Èkó, Ìkòyí, Ọbalẹ̀, ẹ máa kárúkọ ẹ lọ pé wọn ò ṣe Èkó, pé wọn ò ṣe ilẹ̀ Yorùbá.
gbogbo wa lájọ ka ìtàn yẹn, and thank God the Olùmẹ̀gbọ́n, the Kòsókòs, the Adeles say níbo ni bàbá yìí ti rí ìtàn yìí. But the important thing is that Akiolu really won, Oba of Lagos. Really won, Oba of Lagos. The important is that Kábíyèsí Oba of Lagos deny Yorubas pé àwọn ò ṣe Yorùbá. Tí gbogbo wa rí, ọ̀pọ̀lọpọ̀ nínú wa ń lanu pé èwo ni bàbá yìí tún sọ yìí látayébáyé, ṣé kò gbọ́ tán ni. But he said, ó tún repeat ẹ̀ pé àwọn ò ṣe Yorùbá fẹ́. Ẹ̀dó lòun ti wá, òun ò ṣe Yorùbá. But really one is among of those people who organize meeting for our Kábíyèsí now. Somebody that did not believe in Yoruba race, denied the Yorubas. Really one who fọwọ́ òsì júwèlé bàbá ẹ̀. And he became a Obas in Lagos. That everybody know that Lagos State is part of the Yorubas. But really one said that they are not a Yorubas. But to today, really one is among God of Obas organized meeting for the Yoruba race. Saidi Elegushi is from Lagos State too. Kò jìnnà sí really one Akiolu. Òun náà tún lanu kótó lórí ọ̀gbẹ̀rì ló jáde lẹ́nu ẹ̀, má jẹ́ pé lórí awo. Saidi lanu kótó lórí ọ̀gbẹ̀rì jáde lẹ́nu ẹ̀ ló ní àwọn náà ó ṣe Yorùbá. Pé àwọn o ní kàtẹ́ríà wọn ò ṣe Yorùbá. And thank God for the Lagosian again. Wọ́n jáde síta pé ibo ni àwọn ọmọ àtọ̀húnrìnwá ti ń rí ìtàn burúkú yìí. Àwọn ọba olóṣèlú yìí tó jẹ́ pé Ifá Tinubu ló ń fọdé sí wọn lára yìí. Níbo náà ti rí ìtàn burúkú yìí? Ibo náà ti rí ìtàn yìí? Ẹ gbọ́ mi. Today, Saidi Elegushi is among of Obas to organize a meeting for Oba wa. The worst part of it ni pé palace is Saidi Elegushi not fẹ́ ṣe, so they want to use they want to cage our Kábíyèsí started from Ọọ̀ni of Ife. They want to cage them. Aláké Ìtẹ̀gbá tó bá jẹ́ pé bàbá wa Àkárìgbò tilẹ̀ Jẹ̀bú. She lady Deni Dadani, it will be among of those that we attend that meeting. Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́. Tó bá jẹ́ pé ara bàbá wa Olúbàdàn lè pápápápá ni, it will be among of them. Ọba Ṣakí, Ọba Ọ̀fà, name them. Òrè Tọ̀tùn, Ajérò, Lúpótì, Ọba Olódùwà ńbẹ̀, Ògògà tìlú Ìkẹrẹ́. They want to cage all the first class Obas. The Jitakure, Oshemawe Tondo. They want to cage them. If our Oba can attend a meeting organized by somebody that did not believe in Yoruba race, we, our Omawa, we are in trouble. Tí àwọn bàbá wa bá ti lè attend meeting àwọn that did not believe, tí wọn ò gbàgbọ́, tí wọn ò lè fi Yorùbá yangàn pé I can prove it in anywhere that I'm a Yoruba man, tí wọn ò lè fọwọ́ sọ̀yà pé ọmọ Yorùbá ni wọ́n, that they deny Yoruba in public pé àwọn ò ṣe Yorùbá. Till today wọ́n wá organize meeting, wọ́n wá pe àwọn ọba wa mọ̀ pé wọ́n fẹ́ kejì ilẹ̀ Yorùbá ni, wọ́n fẹ́ ta Yorùbá sí oko ẹrú ẹlẹ́ẹ̀kejì. Òtítọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ nìyẹn. Those people that do not believe in you, ẹnikẹ́ni tí ò bá gbàgbọ́ nínú yín kò lè ní èrò tó dára sí yín rárá. Tó bá kàn rẹ́rìn sí yín, Yorùbá pé kíní kan ní ẹ̀rí ìyàngì, ẹ̀rín tí ò dénú, ìfẹ́ ojú ni kò lè dénú.
ẹni tí ò gbàgbọ́ nínú yín, àwọn tó ti jáde síta tó sọ pé àwọn òun ṣe Yorùbá. That is why ni mo fi ń wádìí bóyá àgbàlagbà ni ààrẹ lásùn yẹ o, kò tí ì yé mi. Ìlú tí ààrẹ lásùn ti jáde wá, ṣé lóòótọ́ ojúlówó ọmọ Yorùbá ni wọ́n àbí orúkọ ló kàn papọ̀, kò tí ì yé mi, so kò lè jẹ́ kí n sọ much nípa wọn torí àwọn náà wà lára àwọn tó organize meeting yẹn. Those people tẹ́ni àwọn ìgbìmọ̀ àpapọ̀ ọmọ Yorùbá lágbàáyé, àwọn wo ni mẹ́mbà, ipa wo náà ti kó nínú ìgbé ayé Yorùbá from the beginning tó fi wá jẹ́ ọ̀sán gangan la wá ń gbọ́ ìgbìmọ̀ àpapọ̀ ọmọ Yorùbá lágbàáyé tí a gbọ́ ní ìjẹta, tí a gbọ́ ní ìjẹrin, tí a gbọ́ ní ìgbàrún, tó fi wá jẹ́ ìgbà tí ẹ̀ ń gbọ́ pé wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ Tinubu. Bó ṣe bí òótọ́ ni bí irọ́ ni lẹ́yìn wá gbé ìgbìmọ̀ yẹn dìde. We want to know all the members behind of it. Mo ṣe ìwádìí kan lọ́wọ́, wọ́n ní ìyàwó Tinubu náà pe gbogbo àwọn pásítọ̀, àwọn ìmáàmù, àwọn àáfàá pé kó máa bọ̀ l'Ábùjá kó wá gbàgbé fún ẹkọ́nọ́mì Nàìjíríà. Ẹ̀yin pásítọ̀ tẹ́ bá ti lọ, ẹ̀yin ìmáàmù tẹ́ bá ti lọ, ẹ̀yin aláwo tẹ́ bá ti lọ, ẹ̀yin bàbá wa the traditional rulers, the traditional ìkílẹ̀ ń pè wọ́n abalis, tẹ́ bá ti lọ ẹ̀yẹ̀yẹ ara yín. Ṣé Amẹ́ríkà ṣe àdúrà náà fi ṣe ẹkọ́nọ́mì wọn tó wà òkè? Àwọn Canada, àwọn European country yẹn ṣé àdúrà ni náà fi ṣe ẹkọ́nọ́mì wọn tó wà òkè? Lára àwọn tẹ́nikẹ́ máa bọ̀ kẹ́ wá ṣe àdúrà, ìmí nínú wọn ní 200 trillion lákàtì. Mo yẹ ohun tí ń ṣe ni wọ́n ní Tinubu pé ẹ̀yin pásítọ̀ nípa ìwà wọn àti nípa ìṣe wọn la ó fi mọ̀ wọ́n, la máa fi mọ̀ wọ́n. Nípa ọ̀rọ̀ ẹnu wọn ní Bíbélì la máa fi dá yín lẹ́jọ́. Continue, ìwà yín la máa fi mọ̀ yín, ìwà yín la máa fi mọ̀ yín. Mo sì ń ṣèwádìí yẹn lọ́wọ́ bóyá òótọ́ ni Tinubu, ìyàwó Tinubu pé ẹ̀yin pásítọ̀ sí Àbújá kẹwàá máa gbàdúrà, kẹwò orí òkè lọ kí ẹkọ́nọ́mì Nàìjíríà lè ìlú tọ́lọ́run ò gbọ́ títí ẹ̀. Ẹ̀yin gan mọ̀ ẹ̀ ń lọ bẹ̀ náà ẹ̀ ní sọ pé no, nígbà tẹ́ ẹ ti mọ̀ pé tẹ́ ẹ bá lọ bọ́bọ́ jẹ̀sẹ̀ kan lẹ́ lọ brown every lòkù náà ni aláàtì náà ni ìyẹ́kọ́. Let us go back to the issue. Ọ̀la November 7, that meeting. Mo ti dárúkọ 2 obas that deny Yoruba in a public. Ọba Rilwan Akiolu, Saidi Elegushi, tẹ́ wá pé àwọn ọba títí wá náà pé kán máa bọ̀ ní meeting. Ó wá jẹ́ pálásì Saidi Elegushi tó fọwọ́ òsì júwe lé bàbá ẹ̀. Bóyá ìran Ìgbò ló ń jẹ́ Elegushi, bóyá ìran Fúlàní ni tó fọwọ́ òsì júwe lé bàbá ẹ̀ pé they are not Yorùbás. Tẹ́ wá pé meeting. Ó lè mi fi ń pariwo wọn ló dára kẹ́nìyàn fi ti kékeré kó joyè, kó wá ní àwọn àgbà tó ní làákàyè tó ní ọgbọ́n láti lè máa tọ́ sọ́nà. Ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ yí Ọọ̀ni of Ifẹ̀ ká, èmi ò gbàdúrà kí Ọọ̀ni of Ifẹ̀ ó ṣe ẹsẹ̀ gbé, ṣùgbọ́n tó ọmọkùnrin yẹn bá ṣe àṣìṣe tó di ọ̀tá Yorùbá, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ yí ká la máa hold responsible to it. Ọ̀rọ̀ tí ò rújú ni. Àwọn kan ti wà Ọọ̀ni of Ifẹ̀ ò lè jí lọ́la báyìí kó lóun ò ṣọmọ Yorùbá. Kò lè òun ò lè parú ìtàn yẹn kó lóun ò ṣọmọ Yorùbá. But Saidi Elegushi, Ọba of Lagos, ti pètè pé àwọn ò ṣe Yorùbá. It is possible for Yorùbá obas kó wá pé mítì àwọn emir kó ní ká máa bọ̀, kí Ọọ̀ni of Ifẹ̀ wá pé mítì àwọn all the emir kó ní ká máa bọ̀ ní palace Onílé Ifẹ̀. Wọ́n ní sọ pé kí ló kàn pẹ̀lú àwọn emir, kí ló ka Akiolu àti Saidi Elegushi lórí ọ̀rọ̀ ọba lórí ilẹ̀ Yorùbá that they deny that they are not a Yorùbá land.
a Yoruba man. Kí Yorùbá kẹ́ jẹ́ ká fúnra. Ọ̀la ní mítì ọ̀hún. Ẹ jẹ́ ká fúnra. Kí gbogbo wa ká ṣe kíni, ká tẹ́tí bẹ̀lẹ̀gẹ́, ká ṣàgbáradì. Torí èmi mọ̀ ẹni tí ò bá ti fẹ́ràn ẹni kò lè ní èrò tó dára fún èèyàn. Ẹni tí ò bá ti fẹ́ràn ẹni kò lè ní èrò tó dára bíi pé kó nítọ̀hún ó ṣubú kó ṣubú kó ṣubú ní ọmọ gbèrò lójoojúmọ́. Ẹnikẹ́ni that say that they did not believe in Yorubas kò ní jí láàárọ̀ ọjọ́ kan kó máa ro èrò rero kí ìran Yorùbá ó ṣẹ́tù. Bí kí ìran Yorùbá máa dàrú kán máa wọ nínú wàhálà ni. Let me give you one example. One of our daughter in London, wọ́n náà ṣe ìdìbò fún now tó di kílẹ̀ tí pé ní London àti rí àwọn Ìgbò tó sọ pé ṣé Yorùbá nìkan ni, Yorùbá this, Yorùbá that, Yorùbá lọ́hùn, Yorùbá lẹ́yìn, ṣé Yorùbá nìkan náà dálé ayé fún ni. It is because wọ́n ní èrò rere fún ìran Yorùbá. So ẹni tí ò bá ní èrò rere fún èèyàn, tí ò fẹ́ràn ènìyàn, kò lè gbèrò kó dára fún èèyàn. If Akiolu can deny Yoruba in public, first class ọba in Yoruba land, Bàbá wa Oyèkán, Adéyínká Oyèkán, Ọba of Lagos àná did not deny Yoruba in public. Even self, off camera, he did not deny the Yorubas. Ní Ọba Oyèkán ká gbé lé fídíò ẹ̀ síta ibi tí bàbá wa Adéyínká Oyèkán ti sọ wípé òun ò ń ṣe Yorùbá. Ká gbé yí fídíò ẹ̀ síta. Bàbá Saidi Elégùṣì baálẹ̀ náà ń jẹ ní Ìkàtẹ́ tẹ́lẹ̀ kí Tinubu tó gbé wọn ládé pé ká máa jọba. Ká gbé fídíò ibi tí bàbá Saidi Elégùṣì ti sọ pé àwọn ò ṣe Yorùbá, ká gbé síta. But if two of them can deny Yoruba in public, ẹ gbọ́, what do you expect, ọmọ Yorùbá, under their own umbrella for the Yoruba race? Ẹ jájọ fetí gbọ́. Èmi ò rétí wọn. Ṣé ló yẹ kájọ máa rí wọn pé àwọn bàbá wa kí ìṣẹ̀lẹ̀ kan fẹ́ ṣẹlẹ̀ lÉkòó kọ́kọ́ ẹjọ́ lọ sọ́dọ̀ Rilwan Akiolu pé bàbá wa ọ̀rọ̀ Yorùbá rẹ̀ ẹ dá sí i kó jókòó gẹ́gẹ́ bí bàbá. Tó bá dẹ̀ jẹ́ Saidi náà ni bọ́ bàbá kéré bó jọba ọmọ ọjọ́ mẹ́ta ni ó ti di bàbá gbogbo wa. Kó sọ̀rọ̀ bọ̀tí àwọn méjèèjì ti fọwọ́ sí júwe ilé bàbá wọn. Wọ́n ti deny ilé bàbá wọn pé they are not a Yorubas. Kì í ṣe ilé bàbá wọn nìkan náà deny. Wọ́n deny ẹ̀jẹ̀ tí Ọlọ́run ọba mi fi dá wọn. Wọ́n deny ẹ̀. Kí lẹ wá expect? It is because of money they deny the Yorubas. Ẹni bá dẹ̀ ti tó torí owó tó sẹ́yìn tó bá lórí ọ̀fẹ́ àti pààyàn á pààyàn. Tó torí owó tó sẹ́yìn tó bá ní orí ọ̀fẹ́ torí owó yẹ ègé yẹn á pààyàn. When the election come, wọ́n ṣẹ̀ wá ń bẹ̀rẹ̀ sí sọ pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ gbèkó ẹ má jẹ́ gbèkó ọmọ Ìgbò fẹ́ gbèkó Ìgbò fẹ́ gbèkó. Lagos State belong to the Yorubas. When the Akiolu and Saidi Elégùṣì say that Lagos State did not belong to the Yorubas, wọ́n deny wa in public. Ìyẹn ni wípé wọn ò lè ní èrò tó dára fún ìran Yorùbá. Don't let us deceive ourselves. This is time for the Yorubas. Tá a máa yọ ìpín lójú, tá a fi wọn ojú pé n tó ń ṣe ò dáa. Ìran Yorùbá yìí rí ọba fín, but a lè gbà wọ́n nímọ̀ràn pé kábíyèsí, you must apologize to the Yoruba race. Nígbà tẹ́ bá sọ pé Èkó yìí ṣe Yorùbá, àwọn bàbá wa tó ti kúrò ńkọ́, a gbọ́ nínú ìtàn. Tá bá ní ọba tó lo dáúlà tí Èkó ń dùn yùngbà, bàbá wa
Adéyínká Oyèkán was one of them. Tí Èkó ń dùn, tí Èkó ń fẹjú. Adéyínká is one of them. Adéyínká Oyèkán did not deny the Yorubas. So ẹ̀yin ọmọ Yorùbá ti tomorrow ọ̀la ni mẹ́tẹ̀ wọn tí àwọn Saidi Ẹlẹ́gùnṣì tí wọ́n pera wọn ní ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá lágbàáyé, that the Yoruba did not know them. They want to speak behalf of the Yorubas. Ìyẹn ti kọjá lọ. That is why lánàá ni mo fi ń rán wa létí pé majority of us ẹ má gbàgbé ohun tó ṣẹlẹ̀ nígbà June 12. Suddenly náà gbé Abímbọ́lá David tí ẹnikẹ́ni nínú wa ò mọ̀. He did not play any politics, but wọ́n gbé jáde. Ó lè máa play politics yẹ kó má lórúkọ, but ó gbà láti lo ara ẹ̀ against the Yorubas. Àwọn wọ̀nyí náà tún bẹ̀rẹ̀ títí wọn. We the Yorubas, we must reject it. The only thing that we need. Ìpàdé tí àwọn ọmọ Yorùbá, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lè máa ṣe ń sìn bí ìran Yorùbá ṣe máa dúró as independent nation. We the Yorubas, we are tired for Nigeria. Mo sọ fún èèyàn kan lánàá, if the Jagaba, Baba wa Bola Ahmed Tinubu have good intention to work, ẹni tó sọ pé let the poor breathe, ẹ jẹ́ kí àwọn aláìní náà kó rí ayé gbé, ṣùgbọ́n àwọn tó yí ká aláìní wo, they won't allow Tinubu to work. Mo sọ ń gbà yín lọ, mo ní sà, ẹran tí gbà tí mo sọ fún yín gbà yín lọ pé Tinubu kò lè perform. Àwọn tó yí ká yìí no, kò lè settle wọn, kò lè favour wọn, kò lè tẹ́ wọn lọ́rùn. They will not allow you to perform. Pé ìwọ Buhari ò rí ṣe, ìwọ lọ́wọ́ fẹ́ rí ṣe níbo, ó fẹ́ mú wa lọ́wọ́ dání. Bàbá yẹn ń gbà yín lọ, mo lẹ́ bí mílíọ̀nù ń gbà yín lọ pé what is the solution? Pé mo dẹ̀ sọ pé ọmọ Yorùbá tó bá ní ọgbọ́n láti tòlú kó fèsì Yorùbá. Let us have our own nation and use our knowledge to develop our nation, Yorùbá race. Bí àwọn Awólọ́wọ̀ ṣe ṣe. Bó tẹ̀ jẹ́ pé temporarily independent náà nígbà yẹn lọ́hùn, they use their knowledge for the Yorubas. Suddenly Yoruba became a #1 in Africa. Ọgbọ́n bẹ lórí Yorùbá, but inside Nigeria à ń tara wa generally rí lò. Ìpàdé ẹni bá fẹ́ pè pàdé àlàáfíà nínú àárín àwọn ọmọ Yorùbá, á pè pàdé tó jẹ́ pé tí ọmọ wa bá ti jáde yunifásitì iṣẹ́ ti wà bí àwọn bàbá wa ṣe ṣe. Á pè ìpàdé tó lè mú ìpàdé àlàáfíà wá ni pé bí aláìsàn kan bá wọnú hospital, kì í ṣe owó káàdì, kì í ṣe owó oògùn náà máa kọ́kọ́ save life ẹ̀ náà bí other development country ṣe máa ń ṣe. That we know that it cannot happen in Nigeria. We the Yorubas, we can feed all over the world, but under the Nigeria, we are deceiving ourselves. Ibi máa pa wá kú ní tá a bá tètè jáde. So anybody tó bá fẹ́ pé ìpàdé àlàáfíà, ìpàdé àlàáfíà yẹn must based on ohun tó máa mú kí ọmọ Yorùbá rí ayé gbé, not for all these armed robber senators, the rep, ṣé rò pé Isaac Fayose ṣé rò pé ó yá wèrè ni? Kò yá wèrè. Isaac Fayose ò yá wèrè. Gbogbo ohun tó sọ pátá òtítọ́ ni. Tomorrow I will show you the road, the most busy road in Ekiti. From Itaore to Inye Ekiti, death trap ni. When they gba billions lóṣooṣù. Isaac Fayose ò parọ́. Any ìpàdé àlàáfíà that did not say anything about the freedom of Yorubas, the independence of Yorubas, it is not acceptable. Kì í ṣe ìpàdé àlàáfíà, ìpàdé olóṣèlú ni to cage our leaders. They have already caged some leaders in Yoruba land, and they want to cage all our Obas now. That is why they call that meeting tomorrow. Ask them. November 7 meeting,
àwọn wo ló wà behind of it, who sponsor it, mi ò tí ní sọ̀rọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, we must have our own freedom, our nation. The most important thing for us, our tomorrow. Under Nigeria, Yorùbá ò ní ọjọ́ ọ̀la o. Ó dẹ̀ máa dùn Ọlọ́run fún wa gan-an, ìlérí tí Ọlọ́run ṣe nípa Yorùbá tí ò bá wá sí ìmúṣẹ. Ọlọ́run ti ṣe títí ẹ̀, àwa ní ká ṣe títí wa. The God has already yes, ẹ káàbọ̀ padà sí orí ètò Lédìkẹ́ Ìfẹ́ Olúwaṣọ. To have our independence. The baby of Let Yoruba nation. every one of us fight for our tomorrow. That tomorrow cannot happen under the umbrella of Nigeria. Yoruba nation is the solution. God bless you. Ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel Baba Ekiti TV. You will honor by God grace. Tí wọ́n ṣe iṣẹ́ 5 and 6 pẹ̀lú àwọn olóṣèlú underground. Tí wọ́n jẹ́ irinṣẹ́ olóṣèlú. Tí wọ́n jẹ́ agbódegbà fún àwọn olóṣèlú Nàìjíríà. Tí wọ́n jọ ń ṣiṣẹ́. Irú àwọn bàbá yìí ni wọ́n lò láti fi ṣe ìpàdé burúkú. Wọ́n wá ní gbogbo ọba. Ọ̀tọ̀ lóríṣiríṣi nǹkan tá ti gbọ́, òun ló ṣe jẹ́ wípé àwọn ìkọ̀kan wà tó bá ṣẹlẹ̀ má dákẹ́ o. Tó bá dákẹ́ tara ẹ máa bá lè dákẹ́. Àfi kó ké gbàjarè síta, kó pariwo sókè, kó fẹ́ fún kí gbogbo ayé mọ̀ wípé nǹkan ń ṣẹlẹ̀. Tí ò bá tiẹ̀ tí tó bá ṣe irú ẹ lójú, ìwọ ṣàpariwo síta. Ibi tó bá ti pariwo síta ni wàá ti rẹ́ni tó máa bẹ́ẹ̀ tọ ìmọ́lẹ̀ sí nǹkan tó ń rú ẹ lójú yẹn. Tí gbogbo àfi ṣe kíni tá fi níyànjú. Tó bá jẹ́ wípé àmàké tó ní àwọn àṣírí kọ̀ọ̀kan tó tú underground tá àti ìpariwo ẹ̀ sìn kò mà ní tù. Àtún ní mọ irú eléyìí wípé kì í ṣe gbogbo ọba ilẹ̀ Yorùbá ni wọ́n pè síbi ìpàdé o. Ó lójú àwọn ọba alábọ̀dé tí wọ́n lọ sí ìpàdé. Ó sì lójú àwọn tó pe àwọn ẹlẹ́bọ̀dé ọba sí ìpàdé. Wọ́n dẹ̀ lo orúkọ gbogbo ọba aládé. Gbogbo ọba tó lo orúkọ wọn, gbogbo wọn ò gbọ́ kankan, wọn ò mọ̀ pé kankan fẹ́ ṣẹlẹ̀. Àwọn ọba mi ò ní time àti lọ sórí social media. Àfi táwọn PA wọn, ìyàwó, ọmọ, ẹbí, olóyè tó bá lọ sí social media ló máa call attention kábíyèsí pé kábíyèsí a máa rí nǹkan báyìí lórí ẹ̀rọ ayélujára. Ṣé ti gbọ́ sí àbí kí lẹ rí sí? Àwọn ọba kan wà nítorí wọ́n mọ̀ wípé àwọn ò sí nídìí ìbàjẹ́. Wọ́n wá sọ kíni? Wọ́n wá sọ wọ́n sínú òkùnkùn ní ìlú Nàìjíríà, wọ́n jẹ́ kó mọ bó ṣe ń lọ. Ẹ̀yin ìyá yìí bàbá mi ò fẹ́ kí fídíò ìkógun jù. Ẹ subscribe kẹ́ follow page wa kẹ́ wá ra aṣọ. Ó tí bá ní kí n máa lọ, ẹ mọ̀ pé mi ò mọ bó ṣe máa ń sọ story. Máa tú gbogbo ẹ̀ ni. Ẹ wá ra aṣọ. Ohun mọ mi tare o, ẹ wá bá mi ra o. Lédìkẹ́ aláṣọ ìgbàlódé o, ẹ raṣọ. Ẹ wá raṣọ o, ready to wear, mi ò ṣe kò gbà. Ready to wear ó pọ̀ lóríṣiríṣi. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ patronize o. Ẹ̀yin tẹ́ ṣẹ̀ sanwó ọjà, mo ti lọ send ọjà yín o. A ti send àwọn kan lánàá kan jẹta, ìkan lẹ́ni. So ẹ̀yin tẹ́ ti ra ẹ wò eléyìí tẹ́ wò ìsìn. Long gown kaftan tó gbà skite máa gọ́ kẹ́kẹ́kẹ́kẹ́ nínú ẹ̀. Kẹ́ wá rọra gbé eléyìí báyìí sìn pẹ̀lú blue purse ló máa mú eléyìí, blue purse àti blue bàtà. Ẹ má lo silver pẹ̀lú ẹ̀. No, blue ló máa yọ. Ó máa yọ dáadáa. Tó bá dẹ̀ jẹ́ silver lẹ fẹ́ lò, bóyá gèlè silver, purse silver àti kìtù ni, but blue ló máa mú jù. Another color ni ẹ jẹ́ polówó ẹ̀ ní ṣòfò ọmọ o. Ẹ ṣàánú mi, mò ń wówó o. Tinubu lọkọ̀ wọ́wọ́ ọkọ̀. This one too is kaftan. I have the long, I have the short. Mi fẹ́ tú ọjà púpọ̀ ni o. Ẹ má bínú. Àwọn tí mo ti túlẹ̀ ni mo fẹ́ fi hàn wá. Ẹ wo eléyìí náà. Ẹ wo kaftan. Kaftan fine. Kódà bá rẹ́ni ra fún mi máa gbà. Kaftan tẹ́ wo lọ́wọ́ mi, ẹ wo bó ṣe rí. Ẹ wo bó ṣe mu. Kaftan ni o, kò tóbi jù o. Ó ṣe rẹ́gí ló ṣe. Ẹ wá bá mi raṣọ o. Ẹ wá ra ohun tí mo tà o.
ṣòkòtò àtẹ̀wù. Eléyìí náà long ẹ wà, short ẹ wà, 3/4 ẹ wà. Irú eléyìí báyìí sìn ẹ lọ pẹ̀lú gold purse. Gold purse ní kẹ́ fi gbé. Ẹ wá fi gold purse gbé. Òun ní gold purse. Òun rèé. Ṣé ti rí báyìí gold purse ló máa lọ fún pẹ̀lú gold bàtà. Kò sí party náà. Ẹ gbórí wọlé, ẹ wọlé kanlẹ̀. Tẹ́ bá lọ lo brown or chocolate tó máa ti jóná mọ́ jù. But ẹ lọ fún gold purse. Ó mú dákú. Orí ẹ̀ wà ń bẹ̀. Ẹ bá worry, máa gbé wọn wá pẹ̀lú àwọn purse. Èmi náà ṣì ní purse bíi mélòó kan bí. Ẹ fi máa rí bó ṣe lọ. Another one lélẹ̀. Eléyìí máa lọ fún wine. Ẹ jẹ́ kí n lọ gbé purse tó bẹ́lẹ̀ lọ kí n gbé wá. Ẹ jẹ́ n gbé kí n fi hàn yín. Ó ń bọ̀, just a minute. Purse tó bẹ́lẹ̀ lọ, look at it. Look at it. Ẹ wò mí, ẹ tún mi wò. Ẹ wò mí, ẹ tún mi wò. Tẹ́ bá dẹ̀ ní deep wine. Ó lọ pẹ̀lú ẹ̀. Deep wine lọ. Color purse tí mo gbé dání òun lẹ ń wò yìí. Òun ni. Òun ni. Òun ni. Ṣé ti rí pé mo ṣe pé mo mọ combination. Ṣé rí pé yọ lọ́ọ̀kan kí bàtà yìí náà wá jẹ wine. Let's go there. Let's go there. Let's go there. Party ti lọ. Ẹ jẹ́ tún wo èyí tí color purse mi tún lọ fún. Yes. Báyìí pé ó lọ fẹ́ lè náà. Yes, ó lọ fẹ́ lè náà. Òun tún ni. This is the front. Òun rèé. Purse tún lọ fún. Because it has this color. Ó ní color, yeah. Ó ní. Ẹ jẹ́ fẹ̀yìn ẹ̀ hàn yín. It has this color. Look at it. Ṣé ti rí pé ó lọ? Ṣé ti rí pé mo lójú? Ṣé ti rí látọ̀kan? Ṣé rí dáadáa báyìí? Ṣé rí dáadáa? Ṣé rí? Tẹ́ bá dẹ̀ ní yellow náà. Yellow gold. No. Yellow gangan. Ó lọ pẹ̀lú ẹ̀. So mo láwọn aṣọ lóríṣiríṣi á bá mi rajà o. Mo láwọn 3/4, mo láwọn short. Mo dẹ̀ tún ní àwọn kọ́lọ̀kọ́lọ̀. Ṣé ìtọ́kọ́ṣẹ́ sílẹ̀ fẹ́ ni? Àbí tí wọ́n design. Eléyìí náà yẹ kí ní bọ́ọ̀sì tó lè bá lọ. Ibo ló wà. Mi ò bí mo ní kọ́lọ̀ tó bá ilé lọ. And it's very fine. Ẹ má worry, má lọ ṣátà pọ́ọ̀sì jọ. Má máa fi ṣe kíni, má máa fi gbé wá fún yín. Mo tún fẹ́ wo ni o. Kọ́lọ̀kọ́lọ̀ lóríṣiríṣi design ṣá. Ẹ jẹ́ patronize mi, ẹ wá bá mi raṣọ. Ẹ̀yin mọ́mì tẹ́ bá rí àwọn ọjà mi. Tí ẹ bá ṣe fídíò kan pẹ̀lú mi, tẹ́ bá fẹ́ mú ẹyọ kan ẹ mú mẹ́ta. Ṣé wá lẹ́yìn tẹ́ bá ra different designs, different color, different styles. 10 free shipping ni. Tẹ́ bá ti lè ra 10 free shipping ni máa ṣe fún yín. Tẹ́ bá ra 10 máa ṣe fún yín ní free shipping. Tẹ́ bá wá ra 5 àjọ máa pín owó shipping ẹ̀ ní 50-50. Àjọ máa pín owó shipping any country tó bá lọ. Àjọ pín owó shipping tó bá yẹ pé $10 ló fẹ́ ship ẹ̀ àjọ pín ní $5. Mo fi ṣe example ni o. Ẹ̀yin náà mọ̀ pé wọ́n lè ship aṣọ ní $10. So bó ṣe jẹ́ nìyẹn. So ẹ patronize mi o. Wọ́n ṣọ mi fine gan o. Ẹ wá ṣọ yìí. O tí bá wá tún wá jù sára sìn. Máa ní lady kẹ́ ìtòwọ̀ yẹn mo fẹ́ wo. Stone ní gbogbo ẹ̀ báyìí. Look at the front very well. Àwọn aṣọ imú yes. Look at it. Ẹni ńlá ní ìṣòwò ńlá mo gbà bẹ́ẹ̀. Back ẹ̀ náà kílẹ̀ ti rí sí. Look at the back. Ó mú yes. Ṣé wọ́n patronize mi bá mi raṣọ ojú òní tìyìn. Ẹ má dẹ̀ gbàgbé tẹ́ bá ṣe raṣọ ẹ máa ra body cream tó dáa. Skin yìí ṣe pàtàkì ó ṣe kókó. Ẹ wò mí mo ṣe ń glow. Bó ṣe wà kò sáṣọ tí mo wọ̀ sí ó máa yọ. Ó máa look fine lára mi. Because skin jáde síta kò ń jọ. Ó mú yes. So ẹ wá ra body cream. Ẹ wá ra àwọn
body soap láti iléeṣẹ́ Danari skincare. Ẹ má dẹ̀ gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àgbo jẹ̀díjẹ̀dí àsìkò tútù láwà. Ẹ jẹ́ dóyàwó yín dáadáa, àánú yín ṣe mí. Mọ́mì, ẹ dókòó dáadáa. Ẹ ti gbọ́ nǹkan tí mo sọ, ẹ̀yin dádì mo kọ́ bá sọ̀rọ̀. Ẹ̀yin mọ́mì náà, ẹ ṣe dáadáa. Iléeṣẹ́ TL Natural Herbal, wọ́n ní àgbo tẹ́lẹ̀ lò, which is àgúnmu. Wọ́n ní ti diabetes, ti jẹ̀díjẹ̀dí, manpower àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So èyí tẹ́ bá ti fẹ́, òun ni kẹ́ ṣe kí ni, kẹ́ pè mí. Màá fún yín ní phone number wọn. Bákan náà èyí tẹ́ bá fẹ́ ra shoe and bag tó mú yes. Ẹ̀yin náà gbá mi láago, ojú òní tì yín. Mi ò ní wá yín tì. Ẹ ṣeun gan, ire o.